Aláròyé máa wí o. Ìjọba àpapọ̀ máa tó dárúkọ àwọn tó ń ṣonígbọ̀wọ́ fáwọn afẹ̀míṣòfò. Bwala. Olùdámọ̀ràn fún ààrẹ Tinubu lórí ètò ìbánisọ̀rọ̀ Daniel Bwala ti ní kò ní pẹ́ rárá tí ìjọba àpapọ̀ yóò fi máa dárúkọ gbogbo àwọn tó ń ṣe alátìlẹ́yìn fáwọn afẹ̀míṣòfò lórílẹ̀‐èdè Nàìjíríà. Bwala sọ̀rọ̀ yìí lásìkò tó ń farahàn lórí ètò kan nílùú Àbújá lọ́jọ́ àìkú Sunday 30 oṣù kọkànlá ọdún 2025 tá a wà yìí. Ọkùnrin tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ Alhaji Atiku Abubakar tẹ́lẹ̀ ọ̀hún ní iṣẹ́ takuntakun ní ààrẹ Tinubu ń ṣe lábẹ́nú lórí ètò ààbò, èyí tí kò sì ní pẹ́ hàn sáwọn èèyàn nítorí kò ṣeé ṣe fún un kó kọ̀ káwọ́ gbéra máa wòran kí nǹkan máa bàjẹ́ síwájú sí i. Ọkùnrin yìí tún ní ọ̀kan-ò-jọ̀kan ìgbésẹ̀ níjọba àpapọ̀ ti ń gbé láti dojú ìjà kọ àwọn aṣẹ̀rùbàlú tí wọ́n fẹ́ sọ ara wọn di ẹ̀rù jẹ̀jẹ̀ sí Nàìjíríà lọ́rùn yìí, tí kò sì ní pẹ́ mọ́ tí ìjọba yóò fi tú àṣírí gbogbo àwọn tí wọ́n jẹ́ agbódegbà àti olùrànlọ́wọ́ fún wọn. Gẹ́gẹ́ bó ṣe sọ, ìdí rèé táwọn orílẹ̀-èdè tó lágbára fi fẹ́ dìde láti ran ìjọba Nàìjíríà lọ́wọ́ níbikíbi táwọn aṣẹ̀rùbàlú ọ̀hún bá ti ń ṣọṣẹ́ nítorí ìṣẹ̀lẹ̀ tó wáyé l'Amẹ́ríkà nínú oṣù kọkànlá ọdún 2011, nínú èyí táwọn èèyàn bíi 3,000 ti pàdé ikú òjijì. Lọ́rọ̀ àwọn afẹ̀míṣòfò ti di kárí ayé nítorí ohun tó kan gbogbo àgbáyé ni. Kò sí ìgbà tí ààrẹ Tinubu fọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ àwọn jàǹdùkú agbébọn wọ̀nyí láti nǹkan bíi ọdún méjì sẹ́yìn tó ti ń darí ìjọba àpapọ̀. Gbogbo ipá tó wà ní ìkáwọ́ rẹ̀ ló ń sà láti lè fòpin sí ìtú burúkú táwọn afẹ̀míṣòfò pẹ̀lú àwọn ajínigbé ń pa. Ohun tí ìjọba àpapọ̀ ń ṣe lọ́wọ́ lórí ìṣẹ̀lẹ̀ ìpànìyàn tó ń wáyé lásìkò yìí kọjá ọ̀rọ̀ ẹnu lásán o. Ìdí rèé tó fi ká ìjọba lára púpọ̀ láti tọpasẹ̀ ibi tí wọ́n ti ń rí owó ńlá tí wọ́n ná àtàwọn tó ń ṣe onígbọ̀wọ́ wọn. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ìjọba àpapọ̀ ti kẹ́gbàjarè lórí ewu àti ìpèníjà ńlá tí wọ́n fojú winá lórí àwọn tó ń ṣe agbódegbà fáwọn Boko Haram àtàwọn oníjàdí Ìsìláàmù tá a mọ̀ sí SWAP, nítorí àwọn gan ni kò jẹ́ kó rọrùn rárá láti tètè ṣẹ́gun wọn. Ohun tí mo mọ̀ dáadáa ni mò ń sọ, kì í ṣe àhesọ tàbí àròsọ rárá pé ààrẹ ti ń ṣètò kíkó àwọn ẹ̀ṣọ́ aláàbò jọ láti gbogbo ẹ̀ka tí wọn yóò máa ṣiṣẹ́ pọ̀ ní dídojú ogun kọ àwọn afẹ̀míṣòfò. Nínú ìwádìí tá a ṣe, a rí i dájú pé níbi kí wọ́n máa wa kùsà lọ́nà àìtọ́, jíjí màálùú onímàálùú kó, jíjínigbé fún owó ìtúsílẹ̀ gbígbà, ìfipágba ẹ̀tọ́ lọ́wọ́ oníǹkan àti ìjà àgbà ní ìṣẹ̀lẹ̀ ìfẹ̀mí àwọn ènìyàn ṣòfò ti bẹ̀rẹ̀. Agbègbè àárín gbùngbùn ìlà oòrùn làwọn afẹ̀míṣòfò yìí kọ́kọ́ ti ń pa ìtú ọwọ́ wọn kí wọ́n tó ṣe bẹ́ẹ̀ bí eré tàn dé ilẹ̀ Áfíríkà. Ìṣòro tí Nàìjíríà sì ń kojú lọ́wọ́ lórí ọ̀rọ̀ àwọn agbébọn yìí kò ṣẹ̀yìn wàhálà burúkú tó bẹ́ sílẹ̀ láàrin orílẹ̀-èdè Egypt àti Libya lọ́dún 2011. Nínú rògbòdìyàn yìí làwọn ẹgbẹ́ oníjàdí Al-Qaeda ti jáde pẹ̀lú ìjà burúkú tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ fọ́n káàkiri ilẹ̀ adúláwọ̀ bí iná ọ̀yẹ́, èyí tí kò yọ orílẹ̀-èdè wa sẹ́yìn. Bwala fi kún ọ̀rọ̀ rẹ̀ pé láti agbègbè Libya làwọn nǹkan ìjà olóró tó lágbára ti gbọ̀nà ẹ̀bùrú wọlé sí apá ibì kan láwọn ẹkùn ìwọ̀ oòrùn Áfíríkà pẹ̀lú Nàìjíríà, èyí tó ń fún àwọn Boko Haram àti SWAP lókun sí i tí wọ́n fi máa ń sọ ìbọn gbígbé àti fífi ẹ̀mí àwọn ènìyàn ṣòfò di iṣẹ́. Olúṣẹ́yẹ Ìyíáde ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.